àyèsí ni wá àwa ẹ̀dá ká tó dáyé àyèsí náà látún padà jẹ bọ́jọ́ bá pé bẹ́mi rẹ̀ bá ń bẹ lára rẹ̀ ọ̀sáyé jẹ́jẹ́ o kọ́ rántí ọjọ́ kan tá pè ọ́ tó ní jẹ́ mọ́ sàárè sáà ní ilé ìgbẹ̀yìn wá sẹ́ẹ̀rí nínú sàárè ibẹ̀ náà láti kọ́kọ́ pàdé ẹ̀san wa sàárè ilé ìkẹ́ẹ̀ni fẹ́ni tí ń hùwà rẹ̀ ìyàpọ̀ ní ibẹ̀ fáwọn tí ń bẹ̀bí jẹ́ ìbá wa ṣe kọ́ búrú àbí bó ṣe ládùn ni wọ́n bá gbẹ́ fẹ́ni tí ó sùn ní ibẹ̀ yóò mọ̀ pé ìnira ní sàárè fi iná ìmú ìdọ̀hún fèèyàn rẹ̀ kàsálí àsáàbù wálé àná fèèyàn bí sàárè fún ni ọ̀fẹ́ ní ta ló yé sí ta lọ́lọ́tọ̀ ọ̀bọ̀ tí ó sọ bó ṣe rí gẹ́lẹ́ ọlọ́run dákun kágbèkẹ́ èèyàn rẹ̀ àmín àjàzáyìn náà kún fi wọ́n sálì dáná àmín ìnàmá dúníyà bàláhùn lámúyẹkún fi àṣùbútún ìnàmá dúníyà màálùn líkìyàmí wà kùnútù ilé ayé okun fún wàhálà bẹ́yàn rí ṣe àdánwò lọ́jẹ́ bẹ́yàn ò tún rí ó tún jẹ́ àdánwò fàyèsí lọ́hùn kò lè dọ́rùn sí mi bògì níyá nígbà tá ń bẹ láyé lọ́jọ́ ìdààmú nítorí ìtàwọ́ ọmọ àmọ́ ní ọjọ́ tí kú ti mú wọn kúrò kò sẹ́nìkan tí ó dàbí àgbékẹ́ ọ̀dọ̀wọ́ ẹ̀yàn máa jà Zainab ẹ má gbàgbé ìyá yín èèyàn rẹ ní ẹ máa rántí àgbékẹ́ wúlò púpọ̀ ìyá yín sọ ẹbí pọ̀ kọ̀mẹ́nìkan lọ́tà tó fi síra ẹ pè yín bẹ́gbọ́n bá ṣe àbúrò kẹjọ sọ ní tùbínúbí kẹjọ tán ẹ̀dẹ́gbẹ́ jọ̀wọ́ ẹ má gbé sùn láyé ẹ̀tẹ́yìn ṣe ẹ̀yìn náà ó jèrè ọmọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ fáwọn tán ṣẹ̀wálẹ̀ nínú ilé Màgàjí Àbùdù Látàjú àmín báwa fi wọ́n sí bùgbé àlìjánnà àtàwọn òǹbí wọn Allahu yarhamuha àmín Allahu yukrimuha àmín Allahu yab'athuha fi ahsani suwa annasu qad sugilu fi mauti ghayrihim mauti wa nasu taraku sabilahum usina lifukidaniha Zainabu ìyàwó Àgbékẹ́ àlìdúbú ń báyà alágbèkẹ́ màdìfúnà tó lè kọ́bùrí fìrídáùsì jannatuha sàlámù gbogbo ìjòkó nílé Màgàjí Àbùdù Látàjú àtẹ̀yìn tọ́lọ́hun fún lóye ẹ bá ń wòye sáyé ayé tá a wà yìí àgbákò ní gbìyàn rí dùnú nídàjí sínú ẹ̀dùn tó kéde ijó nígbà tí ó fi tún dìrọ̀lẹ́ ìdùnnú ti tún dìrọ̀nù láfi ní wáyéwáyé kọ́ wa níwọ̀nba gbogbo àṣebí sọ tẹ̀sí kàrántì ikú rántí ọ̀run rántí ẹ̀san torí pò yóò wù tẹ́ ẹ̀dá dì mú lọ́jọ́ tí kú bá ti dé ló ti pín kò kú mọ́ ọjọ́ ní ègbé gbogbo ọ̀yẹ̀kú ó padà kú àṣetán láàdì bàbá lọ́tàn ìyàwó Zainabu
lọ́jọ́ tí màmá yín lọlé àgbékẹ́ ti mọ̀ pọ̀ lọ́jọ́ ti dé àyàbọ̀ yìí mọ̀ bá ń dáhùn pé yáyá rábì sọ parí nìyẹn ìgbà wo lọ́jọ́ tún lè wá tí mo tún lè pàdé Àjọkẹ́ Sáyídà Bàlíkísù ọmọ mi Àjọkẹ́ mójú dẹ́yìn mi àjà mi náà ọmọ mi Àríkẹ́ mi ó dìgbà kan Ajé Akímù mi Àkànbí mínísítà mójú dẹ́yìn mi Sáyídà Ràṣídátù ọmọ mi Àjọbí mi Oríyọmí Ràṣídátù ọmọ mi Àjọkẹ́ mi ó dìgbà kan Àjọbí ẹmójú dẹ́yìn mi Àjọbí mi ọmọ mi Ràṣídátù ọmọ mi o Oríyọmí mi má bọ̀ kan jẹ́ Barrister lọ́yà Bọ́lájí mi Bọ́lájí ẹmójú dẹ́yìn mi Mùkádàmù Ismaila mi Ismaila ó dìgbà kan Ismaila ọmọ mi gbogbo yín ẹmójú dẹ́yìn mi Ajá Kàdíjátù ọmọ mi Ajá Mọ́táyọ̀ mi ó dìgbà kan Ajá Sílífátù ọmọ mi Ajá Fátímà ó dìgbà kan ọmọdé Sọ́lá mi ọmọ mi gbogbo yín ẹmójú dẹ́yìn mi ọ̀rọ̀ rẹ̀ subhana rabbika bismillahi kan inna zanahu ọlọ́run kó jẹ́ wọ́n pàdé àánú ọlọ́run ìyá sàárì nira sàárì ọlọ́run mọ́jọ wọ́n mọ̀ sáàmì ọdúnmọ́ ní dáadáa gbogbo àwọn tí wọ́n ti lọ nínú ilé yìí ọlọ́run jẹ́ wọ́n pàdé àánú rẹ̀ sáàmì dáadáa jẹ̀mọ́ torí pé àgbákò náà ní kú tí máa dá lẹ́nu bí èèyàn bá ti kú láyé wọ́n parí nù ọpẹni ọlọ́run bá rán sáwọn ọmọ àwọn tí wọ́n gbọ́dọ̀ mọ́ ṣàánú wọn àwọn ni wọ́n ti kú ọlọ́run jẹ́ àánú pàdé àánú rẹ̀ bismillahi inna anzalnahu bismillahi rahmanir rahim inna anzalnahu fi lailatul qadr وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى